Adáni má gbàgbé àbúrò adániwáyé. Ṣé bí àwọn àgbà ní ọgbọ́n la fi ń tòde Ọ̀yọ́, ìmọ̀ràn ni wọ́n fi ń tòde Ìjẹ̀ṣà, àtọgbọ́n àti ìmọ̀ràn òun ni wọ́n fi ń tò Òtún Ifẹ̀ tí Òtún Ifẹ̀ fi kù. Ṣùgbọ́n àwọn obìnrin tó ń wẹ̀ wọ́n ń la ọkùnrin lóòótọ́ wọ́n dẹ̀ ń sọ ọkùnrin dálágbára. Kódà ọkùnrin tí ò bá ní wọn nílé wọn lè pè ní olówó àbálágbára. Wọ́n ní wọ́n fi máa ń sọ wípé obìnrin náà ní ńlá ni. Àwọn náà ń pa ni. Èmi ń wò yí pé kí pẹjapẹja ẹ̀ kò ṣetán kó wá fi ojú ara ẹ̀ wo odò tó fẹ́ ju ìwọ̀ sí. Ẹ̀kọ́ tó ké yìí ó ti fojú mímú hàn ṣìgbà ayé hàn mí jẹun wo bí ilé olúwa àgbáyé ṣe tó. Ṣé ti èjìrẹ́ òyì láàyè ní ká sọ ni? Wípé mo níwájú àti ẹ̀yìn tó dáa. Kò lè yà mí lẹ́nu. Bóyá tí yín ti ta. Bí n bá ti dáadé ṣẹwà ìgbà fi pẹ́ lórí. Pàṣán tẹ́rẹ̀ mi tó wà lẹ́yìn àmì tí ò bá tójú ìjàngbọ̀n èmi ò kí ń yọ jáde. Tí ọkùnrin bá ti jẹ́ àpọ̀n fúngbà tó pẹ́ púpọ̀ jù àti ṣe pẹ́pẹ́ fún obìnrin ó lè ti fún lọ́lá rẹ̀. Ṣé bẹ́ẹ̀ náà lọ́pàá àtìlẹ̀ rẹ̀ ṣe kò tó ní? Ṣé o mọ iye ilé ọmọ tí mo ti fi ọ̀pá àtìlẹ̀ mi bàjẹ́? Mo fẹ́ kó yọ pàṣán tẹ́rẹ̀ ẹ̀ jáde kó nà mí nínàkúnà. Mo fẹ́ pariwo tó le. Ọ̀gá.